Wọn Ti Mu Hassan Simẹnti ló lọ jí ládó Èkìtì. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti gbé ọmọdékùnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan ọ̀gbẹ́ni Peter Hassan lọ sílé ẹjọ́ májísírèètì kan tó wà ní Adó Èkìtì lórí ẹ̀sùn jíjí àpò sìmẹ́ǹtì àti irin tí wọ́n fi ń kọ́lé. Ọmọdékùnrin náà tó ń ṣiṣẹ́ bíríkìlà tó sì ń gbé ní àdúgbò Odò Àrẹ̀mú ní Adó Èkìtì ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ládùúgbò Ajílósùn lóṣù kẹrin ọdún 2022. Agbèfọ́ba ọ̀gbẹ́ni Caleb Lẹ́ramọ́ sọ ní kóòtù pé ọ̀daràn ọ̀hún ṣe ẹ̀ṣẹ̀ náà nílé iṣẹ́ aládàáni kan tí wọ́n ń pè ní Partman Company ní Adó Èkìtì. Aláròyé gbọ́ pé àpò sìmẹ́ǹtì tó tó 118 118 tí iye owó rẹ̀ dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 472,000 àti irin tí wọ́n fi ń kọ́lé tí iye owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà okòólénírínwó 420,000 tó jẹ́ dúkìá ọ̀gbẹ́ni Ayọ̀délé Abbey ni ọkùnrin náà jí. Ẹ̀sùn yìí ni agbèfọ́ba júwe gẹ́gẹ́ bí ohun tó lòdì sí òfin 302 abala 9 tó jẹ́ òfin ìpínlẹ̀ Èkìtì tí wọ́n kọ lọ́dún 2021. Agbèfọ́ba wá tọrọ àyè ráńpẹ́ lọ́wọ́ ilé ẹjọ́ náà láti lè jẹ́ kóun ṣe àyẹ̀wò fínífíní sí ìwé ẹjọ́ ọ̀hún àti láti kó àwọn ẹlẹ́rìí rẹ̀ jọ kó lè kó wọn wá sílé ẹjọ́. Ọ̀daràn náà lóun ò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nígbà tí wọ́n bi léèrè. Agbẹjọ́rò ẹ̀ ọ̀gbẹ́ni Ọláwùnmí Olówólafẹ́ bẹ̀ ilé ẹjọ́ pé kó dá oníbàárà ọ̀hún sílẹ̀ kí wọ́n fún un láàyè béèlì pẹ̀lú ìlérí pé kò ní í sá lọ tílé ẹjọ́ bá tú u sílẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Sàká Fúnṣọ́ fààyè béèlì sílẹ̀ fọ́ndaràn ọ̀hún, ṣùgbọ́n ó ní kó san 50 mílíọ̀nù náírà pẹ̀lú onídùúró méjì. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 19 oṣù kejì ọdún 2023. Taofik Sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.